ẹ já sọ̀rọ̀ ẹ wo ewé yìí ewé ìpín ni wọn ní ìpín ló ní ẹpínre tèmi kàn mí ìròkò lọ ní ká yóò rore rò mí ẹ gbọ́ ewé mú tèmi rò ó ní ká yóò mú tèmi rò ń rere àwọn èèyàn rò pé ń pọ̀fọ̀ ni ohun Yorùbá lásán ni ń pọ̀fọ̀ ewé yìí dáa gan ni ewé yìí ó dáa púpọ̀ ewé tẹ̀ ń wò yìí ewé yìí àrùn kan bẹ tá à ń pè ní syphilis tó bá mú ọkùnrin níbi ọdún abẹ́ rẹ̀ báyìí yóò máa yún a máa mú obìnrin náà yóò máa yún bí bá ti ń họ yẹn yóò máa dùn mọ́ bí ti ń họ yẹn yóò tó máa dùn mọ́ oògùn rẹ̀ rèé ẹ sùn ni ẹ lọ́ọ́ bì kan ẹ já ewé yìí ẹjọ́ pọ̀ ẹ wá já ewé ejìrìn sí ejìrìn wẹ́rẹ́ ẹ wá lọ wá egbò sápó egbò igi sápó pẹ̀lú egbò igi ìpẹ́tà ẹ sè é ẹni kó lùwà rẹ̀ ọ máa mú agbára Ọlọ́run yóò ya infection náà dànù infection yẹn yóò ya dànù ẹ sọ pé dení ewé ìpín ẹja níwọ̀nba ewé ilá ọkrọ̀ tó so ẹja ewé ilá ewé ewúro ẹja sí ẹja sí ẹ wàá fi èpo ogi ńlá sí pẹ̀lú èpo ọ̀bọ̀ ẹ gún gbogbo ẹ̀ papọ̀ ẹ bá gún papọ̀ tán òróǹro màálù làbí pò kí ni mo wí òróǹro màálù làbí pò bẹ́ẹ̀ lómi ti ń ṣoore fáwọn èèyàn tó wọ́n máa bínú rẹ̀ láì nídìí ni bó ti ń forí ṣe tí ìnáwó bá kàn lágboolé tó yẹ kó wọ́n ló gbé dáná wá ìwọ lọ́ kọ́kọ́ fa bọ́ ọba bàbá ọkọ̀ fa sọ ọba yẹ ọkọ̀ fa sọ tòun ti bẹ́ẹ̀ náà kẹ́ẹ̀nì òní yàtọ̀ àwọn Ìbàdàn kẹ́ẹ̀nì yún kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò sí ni wọ́n yọ dáadáa tiẹ̀ fún ọ ayé ò ní pínre aburú kàn án mọ́ wọ́n á máa pín rere kàn án àwọn àgbàlagbà máa lò bẹ́ẹ̀ Ọlọ́run sì máa gbà bẹ́ẹ̀ kò sì rí nù ní ọ̀nà rẹ̀ pọ̀ tùràrí rẹ̀ wà o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá bẹ̀ wá bá yín ṣe ire o ire kàbẹ̀.